Bismillahirrahmanirrahim. Agbára orúkọ Ọlọ́run tá fi ń di ọlọ́rọ̀, tá fi ń di olówó, tá fi ń di ọlọ́lá, tá fi ń di ọlọ́mọ, tá fi ń di aláyọ̀ nínú ayé. Confirm lèmi sọ fún ẹ o. Orúkọ Ọlọ́run tó wà tested and confirmed. Tó bá ti lè ṣe ìrìn àjò ọjọ́ kan ni gbogbo nǹkan tó máa dàmọ̀ ti bàjẹ́ mọ́ ẹ lára, bóyá wọ́n ti pa kádàrá ẹ̀dá, wọ́n ti lò lè jẹ́yàn mọ́, wọ́n ti ṣe oríṣiríṣi nǹkan, gbogbo awá ìpùdànù ni Ọlọ́run á rìn níwọ̀n ẹ̀ bí sínú Ilalah ta'ala confirm ni. Ó ti wẹ̀wẹ̀ odò, ó ti jàsè jẹ́, ó ti wẹ̀ lórí ọlọ́ọ̀lọ́ta, ó ti wẹ̀ lórí odó, ó ti jẹ́ oríṣiríṣi nǹkan kọ̀ náà ló ń bọ́ sí. Wá lọ gbìyànjú orúkọ Ọlọ́run yìí bí sínú Ilalah ta'ala. Ọjọ́ Thursday ló máa bẹ̀rẹ̀, wá dé gba àwẹ̀. Ṣe rí ìdí táwọn àwọn àdúrà mi tí mo fi ń kó àdúrà aláwẹ̀ àti tẹ́ òǹkà àdúrà wa tó fi ń pọ̀ ni pé ibo ló ti ṣàdúrà tó pọ̀ dé tó ń expect àdúrà tí wàá sáré wí nǹkan mẹ́ta tá sáré máa rí bẹ́ẹ̀. Àwọn àdúrà táwa ń kó jáde Ọlọ́run ní òun ò kí ń sábà kọ àwẹ̀ lé ẹrú ń lọ́wọ́, òun ò dẹ̀ kí ń kọ sàárà ni a fi ń kó àwọn àdúrà gidi fáwọn olólùfẹ́ Ọlọ́run lára wa kẹ́ ló kẹ́ bá bẹ́ẹ̀ confam. Ọjọ́ kan ló fẹ́ fi ṣiṣẹ́ yẹn, ọjọ́ Thursday wàá dẹ̀ ṣe kí ni, wàá dẹ̀ wàá nú àwẹ̀ lọ́jọ́ Thursday yẹn. Lahilah ló wá fẹ́ ṣe, Lahilah tó fẹ́ ṣe yẹn 70,000 ni. Tó o bá wá lè dá ṣe 70,000 yẹn, o lè kó àwọn èèyàn tira kán bá ẹ ṣe 70,000 yẹn, ìwà wà nínú àwẹ̀ ẹ jọjọ ṣe lọ́jọ́ Thursday. Àmọ́ èyí tó dáa jù ni pé kí ìwọ nìkan dá ṣe kó pọ̀ 70,000, get it as well 1,000 ọmọ mùsùlùmí, get it as well 1,000. Wàá parí ẹ̀sìn 70,000 ló fẹ́ ṣe láti wipe láti bẹ̀rẹ̀ sí lògbésí ayé tuntun. Ó ti dọlọ́rọ̀ kó má wálẹ̀ kó má lòkè sí, ó fẹ́ lọ òkè sí kó a máa lọ sí ní. Òun wówó ni òun wọ́mọ ni látara orúkọ Ọlọ́run ni. Thursday ló máa wá ṣe. Síwájú kó tó ṣiṣẹ́ àdúrà yìí, nǹkan tó bá lágbára fún sákàǹtì àwọn aláìní, account number ní fáwọn aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Zakat ni, Hajj ni, Umrah ni, tẹ́fí ń ṣe story àánú fáwọn èèyàn. Ẹgbẹ̀gbà Global Dahiratu Dhikrlahi. Ẹ dẹ̀ WhatsApp wa lórí +27612956389. Ẹ gẹ́ẹ̀tì all in one tó ń wo more than 300 àìsàn. À ń forí kókan aláǹtakùn à ń jẹun lójú oorun ni àwọn àìsàn ńláńlá, cancer, diabetes, egbògi láti India, láti China, Arab country lápapọ̀ síbẹ̀. Àti láfíríkà wa prophetic medicine ni couples tó ń wojú Ọlọ́run tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ tọkọ-tìyàwó. Ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power. Àtètè ń release ni wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn ni, nǹkan ọmọkùnrin kéré ní afẹ́ kó tóbi ni, quick ejaculation, weak erection, low sperm count àti gbogbo àwọn àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú. Ẹ gẹ́ẹ̀tì 25,000 naira ni ẹ WhatsApp wa lórí +27612956389. 70,000 Lahilah lọ́jọ́ Thursday pẹ̀lú àwẹ̀ kó o dẹ̀ ṣe sàárà ẹ̀ lọ́jọ́ Friday.